ẹni tí wọ́n mọ̀ bá sọ̀rọ̀ lónìí ọ̀jọ̀gbọ́n ni wọ́n, ọ̀mọ̀wé ni wọ́n tún jẹ́ akọ ìròyìn àti akọ̀wé. Ẹ jẹ́ kí n fi wọ́n hàn. Àwọn náà ni Comrade David Adenekan. Bí n bá ní kí n máa ṣàlàyé irú èèyàn tí wọ́n jẹ́, mo lè má lè ṣàlàyé rẹ̀ dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ náà láti kà nípa comrade yìí lọ́pọ̀lọpọ̀ ìgbà nínú àwọn ìròyìn tí ń kọ jáde, àwọn àkọsílẹ̀ tí wọ́n ń gbé jáde, gbogbo àwọn ìjà fitafita tí wọ́n jà nípa ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àti pàtàkì jùlọ ilẹ̀ Yorùbá. Comrade David Adenekan, ẹ dákun ẹ bá mi kí àwọn aráalé. Ẹ kú ilé o, àlàáfíà ni o. Ẹ dákun ẹ bá wa dárúkọ yín ní kíkún, kẹ́ ẹ ṣàlàyé ní kíkún irú èèyàn tí Comrade David Adenekan jẹ́ àti àwọn ipò tẹ́ ẹ dì mú ní àwùjọ ìran Yorùbá. Ẹ ṣé olóòtú, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ, orúkọ tèmi ni David Adéyínká Abdulwasiu Ọláyínká Adenekan. Ìyá tó bí mi ilé onígbàgbọ́ ló ti wá. Bàbá tó bí mi mùsùlùmí ṣùgbọ́n oníṣẹ̀ṣe ni. Ìṣòro onígbàgbọ́ pé ìṣẹ̀ṣe la gbà, ìṣẹ̀ṣe la kọ́ dá. Tó bá bí ọmọ ẹ̀ torí nínú ìran wa ọmọ aládé ni wá láti Ilé Ifẹ̀ wá. Wọn nínú àwọn ilé tó ń jẹ ọba ní Ilé Ifẹ̀ ni wá. Ẹ ṣé wá dúpẹ́ Comrade David Adenekan. Kó tó di pé a tẹ̀síwájú, ó ní àwọn nǹkan kan tẹ́ ẹ sọ pé a padà gbàbẹ̀ wọlé tó lásìkò tá a wà yìí ó fẹ́ dàbí pé ó fẹ́ dá ogun lẹ̀ ní ilẹ̀ káàárọ̀ òjìrì. Ẹ sì ti mẹ́nu bà àwọn nǹkan kan èyí tí a gbàbẹ̀ wọlé lára àwọn tẹ́ ẹ ti sọ. Ṣùgbọ́n kó tó di pa tẹ̀ ẹ́ wájú, ipò wo lẹ dì mú láwùjọ ìran Yorùbá lórílẹ̀‐èdè Amẹ́ríkà tẹ́ wà? Ẹ ṣeun. Ṣe mọ̀ pé gbogbo nǹkan láyé yìí orí ni. Bẹ́ẹ̀ ni. Lóòótọ́ kí n tó wá sílùú Amẹ́ríkà, mo jẹ́ oníjàǹgbara. Mo jẹ́ ọmọlẹ́yìn bàbá wa bẹ́ẹ̀ kọ́ la rí, ọmọ Ransom Kuti. Bàbá nù. Mo dẹ̀ tún jẹ́ ọmọlẹ́yìn bàbá wa Gani Fáwẹ́hìnmí nígbà tí à ń ja ìjàǹgbara pé kí àwọn ológun kó gbé ìjọba fún àwọn alágbádá. Mo wà lára àwọn tí ó jẹ́ bíi foot soldier tí a máa ń lò because ní gbogbo ìgbà yẹn ni àwa náà wà ní àti fẹ́ ṣe tán ní ilé ìwé yunifásitì. So gbogbo ìgbà yẹn náà ni àwa náà ti ń tẹ̀lé wọn, a dẹ̀ ti ń fi làákàyè bá wọn lò. Gbogbo ìgbésẹ̀ wọn, ìgbésẹ̀ òtítọ́, wọ́n ṣe ń tòlú, wọ́n ṣe ń ṣèjọba ìlú, gbogbo ẹ̀ ló ń kọ́ wa, ló ń fún wa ní ìdánilẹ́kọ̀ọ́. Gbogbo kìíní ẹ̀ náà ni ó ti wà nínú ìrìn àjò mi. Pàápàá mo jẹ́ ọmọ tó jẹ́ pé àtọ̀ olóṣèlú ni wọ́n fi bí mi. Bàbá tó bí mi gẹ́gẹ́ bí mo ṣe sọ, olóṣèlú gbáà ni. So ó jẹ́ bó ṣe jẹ́, ṣùgbọ́n lórí pé kí ni mo dì mú, orí mo ń ṣe nǹkan. Mo wá sílùú Amẹ́ríkà pé bóyá pé mo fẹ́ wá máa jàjà fún ilẹ̀ káàárọ̀ òjìrì. Nígbà tí mo dé ìlú Amẹ́ríkà, mo ṣiṣẹ́, mo lọ mo kàwé sí, mo ṣiṣẹ́, mo ṣe gbogbo tó yá tákòókò tó gbogbo àkókò ni ẹ̀mí yẹn ni wá tó báyìí láti jà fún iṣẹ́ torí ohun ẹgbẹ́ kò lọ ṣe láyé. Àkókò tó láti ṣe. Nígbà tí mo wà ní ilé ìwé secondary school àti ìgbà tí mo wà ní yunifásitì, mo jẹ́ àwọn òǹkọ̀wé tó máa ń kọ̀wé tí a bá rí nǹkan tó kù díẹ̀ káàtó nínú ọgbà, àwa láwọn tó máa jókòó, tá máa kọ̀wé, tá máa gbé jáde. So Ọlọ́run ẹ̀bùn ni, ìṣe pé bóyá tó pé Ọlọ́run kò fún mi lẹ́bùn yẹn. Nígbà tí mo wá sí ìlú Amẹ́ríkà, mi ò yà bá mọ́. Ìbò lọ tíṣà, mo gba ìwé láti ṣe tíṣà, mo ṣèdánwò láti jẹ́ òṣìṣẹ́ ìjọba. Nígbà tó yá, mo kàwọn ìwé kan lọ sí graduate school. Ìgbà tó yá, mo tún bá àwọn ológun ṣiṣẹ́ fún odidi ọdún 5 ní procurement department lójú ogun
ní ìlú Iraq àti Afghanistan. Nígbà tí mo bá padà wá ní ìmísí yẹn bá wá pé òkè àkókò tó báyìí láti wá ṣiṣẹ́ fún ara ẹ̀, kó o dẹ̀ fi iṣẹ́ tó fẹ́ ṣe fara yìí kó o ṣe kó o fi wúlò fún àwọn aráàlú pàápàá ìran Yorùbá. Mo kàn fẹ́ sọ léyìí, ó jẹ́ ẹ̀gbọ́n mi kan tó jẹ́ ààrẹ tó kọjá lọ ti ẹgbẹ́ ọmọ Yorùbá, ẹ̀gbọ́n mi ló jẹ́. Òun gangan òun ló dáná pé kí n sọ lóyìnbó, òun ló discover mi, ló sọ pé ìwọ ọmọ yìí máa bọ̀ lé. Àwọn náà ṣàwárí yín. Àwọn ló ṣàwárí mi. Ájà máa fà mí lọ́tún fà mí lósì. Nígbà tó yá ló wá ní pé ẹgbẹ́ Afẹ́nifẹ́re wọ́n ti fẹ́ gbé ẹgbẹ́ Afẹ́nifẹ́re kalẹ̀ nílẹ̀ Amẹ́ríkà. Èmi àti wọ́n ti sọ̀rọ̀ ju mi tó rọ̀ pé àwọn náà dé ó dà pé àwọn náà ní wọ́n mọ àgbà tó bí mi bákan. Àwọn náà gbọ́ nípa wọn wá ní pé kí mi wá jẹ akọ̀wé ẹgbẹ́ Afẹ́nifẹ́re ní ìlú Amẹ́ríkà. Mo wá sọ fún wọn pé mi ò fẹ́ wàhálà àwọn Yorùbá jàre, gbogbo wàhálà tá a ṣe gbà 12 náà nílàbọ̀ náà sí. Mo ṣáà sọ pé ẹ̀jẹ̀ kàmẹ́kọ́ jẹ́ kémi àti wọ́n máa jọ ìṣọ̀rẹ́ wa lọ. Kò sọ máa ń bẹ̀ mí láwọn iṣẹ́ kọ̀ọ̀kan nígbà míì èyí bá wọn ṣe tó dára bá wọn ṣe tí ẹ kémi àti wọn á jẹ́ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ kọ̀ọ̀kan. Àwọn àṣírí mi wà láàrin mi àti wọn tó máa ń sọ fún mi, ṣùgbọ́n wọn ò fi mí lọ́rùn lẹ̀. Wọ́n ṣe àsọ pé èmi ni máa jẹ akọ̀wé ẹgbẹ́ Afẹ́nifẹ́re, pé gbogbo ẹ̀bùn tí Ọlọ́run fún mi ká wá lò fún orílẹ̀-èdè wa. Nígbà tí mo lè wo lọ tí mo wò bọ̀, mo sọ pé iṣẹ́ tí orí bá rán yàn àti sá máa ń le bí ṣe gbà nìyẹn. Sọ lọ́rọ̀ kan ṣá, èmi ni akọ̀wé Afẹ́nifẹ́re ní ìlú Amẹ́ríkà. Nígbà tó dẹ̀ tún yá, mo jẹ́ akọ̀wé fún ìwé ìròyìn tí ó gbòòrò ní Amẹ́ríkà ní ìbàyí ní Midwest. Ìwé ìròyìn yẹn ó máa ń polongo àṣà àti ìṣe Yorùbá. Ó dẹ̀ máa ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan ìjọba àti àwọn nǹkan ajé kakọ̀ ní nǹkan ajé. Ẹni tó jẹ́ publisher ìwé ìròyìn yẹn ó jẹ́ ọ̀jọ̀gbọ́n professor of English language ní yunifásitì kan ní ìlú Amẹ́ríkà. Èmi àti àrírárí àmọ́rárí ó kàn máa ń ka àwọn nǹkan tí máa ń kọ lórí ẹ̀rọ ràn mí lọ́wọ́ nínú ẹ̀rọ ẹ̀fí Yorùbá ràn mí lọ́wọ́ olóòtú lórí social media. Ó máa ń ka àwọn nǹkan tí máa ń kọ lórí ayélujára. Wọ́n èèyàn kan wá bí ó ń tọ́ wọn pé olórí ìjà pé ta ló ń jẹ́ David Adénẹ́kàn. Orúkọ ìyá Adénẹ́kàn yẹn ó jẹ́ orúkọ kan tó yẹ pé ó dà pé orúkọ Yorùbá kan tó yẹ pé dà pé kúkúlà kan ni. Pé ta ló ń tọ̀ pé ọkàn tó máa ń kọ òun máa nífẹ̀ẹ́ o, pé ṣé òun lè bá sọ̀rọ̀. Ẹ bá ní ọ̀rẹ́ òun ni oníjàngbara ni, ṣùgbọ́n ó sámú bí ó ṣe pè mí nìyẹn. Ó bá sọ̀rọ̀ nìyẹn, ó dẹ̀ ṣe interview fún mi. Pàtó lè yẹ ó dẹ̀ pè mí, ó dẹ̀ ní pé kí n wá ṣe deputy editor ìwé ìròyìn òun. Kò tó oṣù mẹ́fà nígbà tó rí iṣẹ́ tí mò ń ṣe, ó wá fún mi ní promotion as the editor of the magazine. Adúpẹ́. Mo ti jẹ́ editor magazine náà tó ti ń lọ bí ọdún méje. Adúpẹ́. Sí so kò pẹ́ jìnnà láìpẹ́ yìí ni àwọn alákòóso NADECO ti ìlú Amẹ́ríkà làwọn náà bá àwọn bàbá wa Afẹ́nifẹ́re lọ bá àwọn alákòóso NADECO ìlú Amẹ́ríkà sọ pé àwọn ní ọmọ kan tó jẹ́ ọmọ pàtàkì ilẹ̀ káàró òjìrè David Adénẹ́kàn. Àwọn fẹ́ kó jẹ́ òun ló máa bá wọn ti jẹ́ public secretary ẹgbẹ́ NADECO ní ìlú Amẹ́ríkà. So àwọn ipò tí mo dì mú nìyẹn lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọlọ́run ló jẹ́ kí n ṣe mi o. Ẹ ṣeun Adúpẹ́. Orí ọ̀fẹ́ ni mo gbà. Ẹ ṣeun. Ẹ ṣeun Adúpẹ́. Comrade David Adénẹ́kàn. Ẹ jẹ́ kí n
kí n wò ó báyìí kí n tún padà lọ báyìí pẹ̀lú àwọn nǹkan tí à ń sọ gẹ́gẹ́ bí ajìjàǹgbara ní orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ ẹ sì ń fẹ́ kí àlàáfíà kó jọba tẹ́ ẹ sì ń fẹ́ kí àwọn èèyàn kó lálàáfíà lórílẹ̀-èdè Nàìjíríà ìjàǹgbara tẹ́ ẹ jà lẹ́yìn bẹ́ẹ̀ kọ́ lórí Ransome Kuti ǹjẹ́ àsìkò tá a wà yìí ǹjẹ́ inú dùn ló mú bá yín lásìkò yìí àbí ìdàkejì? ẹ ṣé olóòtú, nígbàkúgbà tí mo bá rántí gẹ́gẹ́ bí ẹmọ lẹ́yìn bàbá wa bẹ́ẹ̀ kọ́ láyé Ransome Kuti àti bàbá Gani àti bàbá wa Akabasọ̀run tí wọ́n ti ṣolóògbé nísìnyí, tí mo bá rántí akitiyan wa àti àwọn èèyàn tí ó kú sí inú ìjàǹgbara yìí, ó máa ń bà mí nínú jẹ́ púpọ̀ tó jẹ́ pé ìgbà mi máa ń yọ mi lójú. Ní July 5, 1993 ni bàbá bẹ́ẹ̀ kọ́ declare sit at home protest. Àdúgbò kan lẹ́kọ̀ọ́ tí wọ́n ń pè ní Èbúté Mẹ́ta mainland, ibẹ̀ gangan ni ìjà kíní ìjàǹgbara sit at home protest yìí, ibẹ̀ ni láti bẹ̀rẹ̀. Ìjàǹgbara ọ̀gbẹ́ni kan tó jẹ́ dókítà nínú ìwé ìmọ̀ òfin Dr. Ọ̀ságbé Ọbáruwana, òun ni wọ́n fi ṣe coordinator àwa sójà ní mainland nígbà yẹn. Gbogbo àwa tá jẹ́ oníjàǹgbara ní iléèwé gíga àti yunifásitì láti Èkó, ọ̀rẹ́ mi Ṣòwòrẹ́ nílé Ifẹ̀, Ẹ̀bùn Adégbòrúwà Big Sam tó jẹ́ senior advocate of Nigeria team, èmi ní University of Benin àtàwọn bẹ́ẹ̀ lọ, tí bàbá àyè tó jẹ́ speaker ní ilé ẹ̀kọ́ gíga ti University of Lagos àtàwọn bẹ́ẹ̀ lọ, gbogbo wa ni wọ́n ń fún ní signal tá a kóra wa jọ, tá a wá fọ́ọ̀mù think tank tó jẹ́ pé àwa ni gangan la ṣe full soldier fún sit at home protest tí bàbá bẹ́ẹ̀ kọ́ declare ní July 5, 1993. Ní inú ìrìnàjò náà nígbà tá a ń lọ tí a bẹ́ sí ìgboro pé iṣẹ́ Babangida láti annul June 12 election tí ó cancel yẹn pé no, àwọn èèyàn ò ní gbọ́ àní gbà. Mo wá rántí ìṣẹ̀lẹ̀ ńlá kan ṣẹlẹ̀, ṣé pé tí mo bá wo nǹkan tó ń ṣẹlẹ̀ sí tí mo bá rántí ìṣẹ̀lẹ̀ yẹn inú mi á dẹ̀ bàjẹ́. Ní àdúgbò kan ní Yaba níwájú National Library St. Agnes, kò jìnnà sí báràkì àwọn sójà. Nígbà tí à ń lọ tí èrò pọ̀ lójú títì tá à ń kọrin lọ on the march again waiting for Mr. President, MKO is our man o, MKO is our man o. Bá a ṣe ń lọ bẹ́ẹ̀ ni àwọn sójà nínú amọ̀tàpá wọ́n kàn gba àárín àwọn èrò yẹn kọjá ni pẹ̀lú full speed. Ẹni tó sáwọ ọpẹ tó sá ṣùgbọ́n àwọn ọ̀pọ̀lọpọ̀ tí wọn ò rí sá, mọ́tò yẹn gbá míì ó kọ́ọ̀ṣì míì. Ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ní pé ìkan nínú àwọn tó kọ́ọ̀ṣì ọwọ́ báyìí pẹ̀lú ẹ̀jẹ̀ ní gbogbo alára aṣọ, ọwọ́ báyìí ló dákẹ́ sí. Orúkọ onítọ̀hún ni Bídèmí Ìdòwú. Ó kú ní ogójì ọjọ́ ọmọ tó ṣẹ̀ṣẹ̀ bí sáyé, ọmọ kan tó bí sáyé. Ọjọ́ yẹn ló lọ jẹ́ ìpè Ọlọ́run. Tí mo bá rántí àwọn ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ó máa ń bà mí nínú jẹ́ pé kí ni ìjọba alágbádá tí àwọn tó wà ń bẹ̀ tó fi ń ṣeré yìí, ẹ̀jẹ̀ èèyàn ni àwọn èèyàn kan kú fún, ẹ̀jẹ̀ èèyàn òun ni wọ́n fi ń ṣeré yẹn. Wọ́n mọ̀ pé kì í ṣe wàsá, ẹ̀jẹ̀ èèyàn ni. Tí mo bá wo nǹkan tí wàá rí ní òde ìní, pàápàá lára àwọn
tí wọ́n ń ṣèjọba ó kù díẹ̀ káàtó. Àwọn eléyìí ò ń ṣe òṣèlú, ọ̀jẹ̀lú ni wọ́n, ìkàdé ni wọ́n, wọn ò nífẹ̀ẹ́ aráàlú, wọn ò ṣe nítorí pé wọ́n fẹ́ wá tún lè ṣe, wọ́n ṣe nítorí pé nǹkan tí wọ́n fẹ́ rí níbẹ̀ fún ara wọn àtàwọn tó súnmọ́ wọn. Mo wò lọ́tùn, mo wò lósì, díẹ̀ ni ìyàtọ̀ nínú wọn pẹ̀lú àwọn ìjọba ológun. Díẹ̀ ni. Ó túmọ̀ sí pé gbogbo wàhálà tẹ́ ẹ ṣe ń gbà náà, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó kú tí wọ́n lọ sí eléyìí pẹ̀lú nǹkan tó ń dùn yín lóde òní tó jẹ́ pé ẹ fi ń kọ àwọn ìwé àpilẹ̀kọ èyí tẹ́ ń gbé jáde nínú ìwé ìròyìn. Bẹ́ẹ̀ni, òótọ́ lẹ sọ, ẹ kan ojú abẹ níkò. Ṣé àwọn èèyàn mọ background mi, wọn ò mọ ibi tí mo ti ń bọ̀. Wọ́n kọ̀ rò bẹ́ẹ̀ pé àyàbá ni ọ̀rọ̀ ìjàngbara olóṣèlú dé, kì í ṣe àyàbá fún mi o. Wọ́n bí mi sí mẹ́wàá àkọ́kọ́. Èkejì, èmi náà nínú ìrìn àjò mi mo kọ́ṣẹ́, mo dẹ̀ ti oríṣiríṣi ìrírí ayé. Èèyàn ti bí gẹ́gẹ́ bó ṣe sọ, èèyàn ti kú sọ́wọ́ wa báyìí, ó gbẹ̀mí mi sọ́wọ́ wa báyìí. Ìyẹn nìkan kọ́, a ṣe rálì kan ní Èbúté Mẹ́ta, wọ́n pè ní Evans Square, Agbo Màálù, àdúgbò tí wọ́n bí èmi sí ní àṣọwà ni. Àbábẹ́ ẹ̀kọ́ ni chief guest kan rálì náà. Àwọn ọlọ́pàá wá nígbà tá à ń sọ pé sẹ́ẹ̀ àwọn ológun láti lọ ni. Wọ́n wá da tear gas, wọ́n ṣe tear gas tó wá ṣe yẹn. Èéfín tear gas yẹn wá wọnú yàrá ọmọ tó ẹ̀ṣẹ̀ bí ọmọ òkúkọ. Wọ́n wọ inú mú ẹ̀ lọ, ọmọ yẹn dẹ̀ kú. Kábíyèsí Ọlọ́run. Lórí ọmọ kékeré tó ṣẹ̀, ọmọ yẹn dẹ̀ kú. Èmi àti Ẹyọ Ọ̀páyẹmí àti Ẹ̀bùn Adégbòrúwà Big Samson, àwa la líìdì bàbá bẹ́ẹ̀ kọ́ lọ sí ilé òbí ọmọ yẹn. Ọmọ kékeré tó ẹ̀ṣẹ̀, ọmọ tuntun tó ẹ̀ṣẹ̀ bí tí ò lẹ́ṣọ̀ lọ́rùn. Kíní èéfín yẹn dẹ̀ wọ mú ẹ̀, ọmọ yẹn dẹ̀ kú. Lóríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ àwọn comrade wa ní ìmí inú wọn jẹ́ pé ó ló ba lọ, jẹ́ pé ìbọn tẹ̀yìn fún mi, jẹ́ pé ó bí ọdún mẹ́rin kan yọ ọ̀tá ìbọn yẹn kò nu ẹsẹ̀. Gbogbo àwọn nǹkan báyìí ni mo máa ń wò pé táwọn èèyàn máa sọ pé kí ló kàn mí bẹ́ẹ̀, ìyá dẹ̀ máa kọ nǹkan ṣó mọ̀kàn tó ṣe náà kọ̀ rẹ̀ rìn. Nítorí èmi náà dáa ń wò yìí, àwọn náà ti lọ sẹ́wọ̀n, ọlọ́pàá ti mú mi. Nígbà kan wọ́n lọ sí family house wa, wọ́n lọ bá wọn bẹ̀ kọ́ kìlọ̀ fún mi pé mo wà lára wọn tó ń dàlú, pé ṣèbọn ni mo lọ yunifásitì, pé mo ti di tọ́ọ̀kì. Torí láàárọ̀ kùtùkùtù a ti máa jí tabazọ tí bàbá bẹ́ẹ̀ kọ́ máa declare síta tó bu aláti enforce ẹ̀, ṣùgbọ́n àwọn ò ní enforce ẹ̀ ká pààyàn o. A máa enforce ẹ̀ láwọn make sure pé àwọn èèyàn lọ síbi iṣẹ́ kí kinní yẹn lè fìdí múlẹ̀ dáadáa. So àwa náà la máa enforce kinní yẹn. Ṣùgbọ́n àwọn àdúgbò ọmọ jàǹdùkú ló ń pè mí. Wọ́n ní wọn bá dé nẹ́kọ̀ọ́ jù ọmọ jàǹdùkú, ṣèbó kàwé, ṣèbó lọ yunifásitì. Àwọn bàbá ẹ̀dẹ̀rẹ̀ àwọn ọlọ́ṣẹ̀ tó lò ó kí ló wá ṣe wọ́n ló ń sun káàkiri. Ó ní Abacha must go, ó ní Babangida must go, kí ló kàn bẹ́ẹ̀. Gbogbo àwọn nǹkan báyìí tí mo bá rántí pé mo gbórúkọ gbogbo oríṣiríṣi ẹ̀gbin, mo lọ tí wọ́n ti mi pé ọlọ́pàá náà mí, mo fara pa àwọn èèyàn kú lọ́wọ́ wa. Nítorí ìjọba àwa ara wa. Ó máa ń dùn mí, àwọn ara wa ó máa ń dùn mí gan-an. So òun ló máa ń mú ìmísí láti máa kọ nǹkan tí mò ń kọ. Kò ìdí pé bóyá pé èmi àkọ pé má bọ̀ ńlé, ṣébí mo ti wà ńlé, ṣèbí àwọn ológun ṣèbí akójú wọn pẹ̀lú amọ̀tàǹkì wọn, akójú àwọn èèyàn kò gbọ́dọ̀ akójú wọn, a lo tactics láti kojú wọn, Ọlọ́run dẹ̀ fún wa ṣe. So àwọn nǹkan tó máa ń dùn mí lélẹ̀, ó máa ń dùn mí lọ́kàn kan pé gbogbo nǹkan tí a wá jà fún ṣé result ẹ̀ náà wà lélẹ̀, tí wọ́n ní kí la wá rí gbà ní kí làbọ̀ democracy wa tá à ń pariwo, tí àwọn aráàlú ò jàǹfààní democracy, tí ebi pọ̀ lù tó báyìí, tí àwọn ọmọ wa di yàwó tó ń ṣe ríṣù àtọ́ ń ṣe nǹkan tó yẹ kó máa ṣe, ọmọlúàbí tí wọ́n mọ̀ wá sí tó wá dọ́mọ jàǹdùkú,
ọmọlúwàbí wá dọmọ rádaràda. Gbogbo àwọn nǹkan báyìí òun ló máa ń dùn mí pé àwọn ìjọba alágbádá tó wà ńbẹ̀ sí wọn ò ṣe dáadáa. Kì í ṣe pé kù díẹ̀ káàtó, wọn ò ṣe dáadáa. Mo sọ bẹ́ẹ̀. Ẹnu mi gbà. Torí ìlú tí mo ti rí nípa ìjàngbọ̀n wọn ò ṣe dáadáa. Ẹ ṣeun. Wọn ò ṣe dáadáa. Ẹ ṣeun. Bàbá Tinubu wọ́n máa ń sọ pé mo máa kàn wọ́n ìkíni bàbá Tinubu kìíní kan. Bàbá Tinubu ló ti tọ́ kí a máa ń ṣe mọ̀ kí wọ́n má gbé nǹkan míì fún nǹkan míì kí wọ́n sọ òtítọ́. Nígbà kìíní gbogbo ìjàngbara yìí bàbá Tinubu náà òun náà fara gbé. Ṣùgbọ́n wọ́n rí àmì lẹ́nu pé nígbà tó yá bàbá Tinubu tá a mọ̀ ní 1993 kọ́ la mọ̀ sí. Wọ́n kọ́ la mọ̀. Ṣùgbọ́n àwọn ìdí kan tó máa ń tì because Senator Tokunbo Afikúyọ̀mí ó mọ̀ mí dáadáa because tó mọ ọmọ ilé tèmi ti jáde wá ó mọ àbá mi nígbà ayé wọn adínẹ́kọ̀ọ̀kan mainland kan ni ó mọ̀ mí dáadáa bí ẹ̀gbọ́n ló jẹ́ sí mi. Bàbá Tokunbo dẹ̀ ó sọ Senator Tokunbo súnmọ́ Tinubu torí ẹ̀ náà àwọn náà máa ń wo Tinubu bíi ẹni tó ń fẹ́ àlàáfíà fáwọn aráàlú, ẹni tó ń fẹ́ ìdàgbàsókè fúnlẹ̀ káàárọ̀ oòjíire. Gbogbo àwọn akitiyan tó máa ń ṣe ní ilé ìgbìmọ̀ aṣòfin gíga yìí gbogbo ẹ̀ làwọn náà máa ń gbọ́ nígbà tá a wà ní yunifásitì. So a fọkàn tán gan. So nígbà tí mo bá rí àwọn ẹsẹ̀ tó gbé mo nínú àwọn olóògbé so relationship kò bàbá Tinubu mọ̀ mí kò rí mi rí o. Ṣùgbọ́n àwọn máa ń wò wọ́n lókè ni àwọn philosophy wọn ideology wọn tàwọn máa ń wò pé àwọn eléyìí wọ́n fẹ́ súnmọ́ bàbá wa ó lọ́wọ́ àwọn eléyìí máa tún lù ṣe. Ṣùgbọ́n kò tó yá wọ́n ṣe ṣèjọba Èkó ó wá di pé ìjọba Èkó tó ṣe ó kù díẹ̀ káàtó. Ó di pé ẹ̀ ń gba ẹ lọ dá company ńlẹ̀ ẹ wá ń gbé ẹ̀ máa bá Èkó gba owó lóòótọ́ bó o ní pé kọ́ improve IGR Èkó. Ṣùgbọ́n agenda wà ń bẹ̀ ọ̀dọ́ ti rí ọmọ bíi 13% ẹ bá gba ọmọ 13% tó ń gbà yẹn ó lè fi tún gbogbo àwọn skúùlù ṣe nílùú Èkó. Kò sọmọ tó lọ sí public school mọ́ sí wọ́n ti dá gbogbo ẹ̀rù everybody lọ bá private school. Wọ́n public school Èkó kò wá well equipped. Àwọn tíṣà tó wà níbẹ̀ wọ́n kàn lọ ọgọ́ta owó aláwọ̀ àpérò fíṣẹ́ tíṣà ṣe ń sìn. Ṣé báwa yìí ṣe bí public school? I went to public school. Most of us we went to public school. We all went to missionary school, primary school. Ó di pé a lọ sí secondary school. So gbogbo àwọn òwà bẹ́ẹ̀ àwọn òwà tèmi lọ́wọ́ pé bàbá Tinubu nìkan bàbá Tinubu táwọn ní 1993. Àwọn ẹ̀kọ́ láti jókòó láyé ẹ̀kọ́ láti jókòó tó mọ̀ wọ́n nígbà yẹn tó mọ̀ wọ́n nísìn. A sọ pé no ẹ lè ṣe bẹ́ẹ̀ yẹn ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ àtúntò ṣe. So mi ò ní personally mi ò ní kankan ní ìjọba Tinubu ṣùgbọ́n bó ṣe ń ṣètò ìlú kò dáa. Ẹ ṣeun nítorí àkókò wa ọ̀rọ̀ Afẹ́nifẹ́re wọ́n ní Afẹ́nifẹ́re pé olóṣèlú ni yín pé àwọn olóṣèlú lè ń tẹ̀lé lẹ́yìn káàkiri ẹ fẹ́ ìlọsíwájú ìran Yorùbá ṣé lóòótọ́ ni? Ẹ̀yin náà ẹ wo kọ́tẹ́ ẹ̀sán tẹ́ ní Afẹ́nifẹ́re mo fẹ́ra mi fún rẹ̀ mo lè fẹ́ ọ̀rọ̀ náà fún rẹ̀. Ọ̀rọ̀ Afẹ́nifẹ́re kò já ọ̀rọ̀ olóṣèlú àdìtú ni ọ̀rọ̀ Afẹ́nifẹ́re. Àwọn tó dì wọ́n ti fi àwọn alálẹ̀ dì. Kò lè sẹ́ni tó dá Afẹ́nifẹ́re tí ò ní rí repercussion. Àwọn bàbá wa Awólọ́wọ̀ àwọn ni wọ́n ní àdìtú Afẹ́nifẹ́re. Afẹ́nifẹ́re ó túmọ̀ sí ẹ jẹ́ á ṣe rere fún ìlú wa, ẹ jẹ́ á wá ìdàgbàsókè fún ìlú wa àti Ìjẹ̀ṣà àti Ìjẹ̀bú àti Èkìtì
gbogbo wa ẹ jẹ́ á fọwọ́sowọ́pọ̀ bí n ṣe fẹ́ kó rí fún mi bẹ́ẹ̀ náà ni kó rí fún ẹ ẹ jẹ́ á tún lù ṣe. ọ̀rọ̀ Afẹ́nifẹ́re kọjá ọ̀rọ̀ òṣèlú, ọ̀rọ̀ Afẹ́nifẹ́re ọ̀rọ̀ ètò ìlú ni bí ìlú ṣe máa ní ìlọsíwájú pàápàá ilẹ̀ káàárọ̀ oòjíire. The foundation of Afẹ́nifẹ́re philosophy Awólọ́wọ̀ ni ètò tí Awólọ́wọ̀ gbé kalẹ̀ òun ni àwọn bàbá yẹn ń tẹ̀lé kò dẹ̀ yí padà òun náà lọ́lẹ̀ sí ń tẹ̀lé. A ti ń gbóríṣiríṣi àwọn kan ní Afẹ́nifẹ́re wọn ò fẹ́ kí bàbá Tinubu jẹ president, Afẹ́nifẹ́re bí ni wọ́n. ọ̀rọ̀ tó wà nílé òṣèlú kọjá ọ̀rọ̀ bàbá Tinubu, ọ̀rọ̀ ìlú lélẹ́yìí, ọ̀rọ̀ òṣèlú kọjá ọ̀rọ̀ politics nìkan náà, ọ̀rọ̀ ìlú lélẹ́yìí. ẹni tó máa mú ìdẹ̀ra tó máa mú àlàáfíà wá fún ìlú òun ni Afẹ́nifẹ́re, òun ló máa sọ ló máa dúró sígbè kó ṣe kí ni kó wá ṣèlú. ẹ ṣeun. àwọn Afẹ́nifẹ́re kò sí Afẹ́nifẹ́re kankan mọ́, Afẹ́nifẹ́re wà, Afẹ́nifẹ́re ò rí ibì kan, ibi tó wà náà lọ wà. And wọ́n ní bí wọ́n bá lọ lógún ọdún tó bá yá òtítọ́ ló máa lékò. nǹkan táwọn Afẹ́nifẹ́re sọ láìpẹ́ láì jìnnà wọ́n máa fojú ara wa rí. ẹ ṣeun adúpẹ́ kó tó di àdìpínlẹ̀ náà àdìtú ni kò ṣeé tú. ẹ ṣeun kó tó di pé a mọ̀ lọ lórí ètò lónìí a tó padà wá fi ọ̀rọ̀ wáyé lẹ́nu wò ṣùgbọ́n ìkórìtà tí orílẹ̀-èdè Nàìjíríà wà báyìí ǹjẹ́ ìrètí wà fún ìran Yorùbá lórílẹ̀-èdè Nàìjíríà? tí ò bá sí ìrètí tírètí bá wà ẹ sọ fún wa, tí ò bá sí ìrètí ibo ni ìrètí wà? Afẹ́nifẹ́re wò ní ọ̀nà méjì. àwọn tí ó jẹ́ adarí ẹgbẹ́ Afẹ́nifẹ́re Ọlọ́run fún wọn ní làákàyè àti ọgbọ́n tó pọ̀, wọn ò dẹ̀ ń ṣe nǹkan wọn ń tẹ̀lé báṣubàṣu, ọgbọ́n àtòyè ló fi ń tó nǹkan. ṣé pé kí Yorùbá kan dá dúró káwa náà ní orílẹ̀-èdè tiwa kẹnu wa kò ká lè ní ìlọsíwájú láàrin àwọn adúláwọ̀, Afẹ́nifẹ́re bọ̀wọ̀ sí. ṣé pé kí Yorùbá sì wà láàrin ìlú tá à ń pè ní Nàìjíríà ṣùgbọ́n kí oníkálukú kí ẹ̀yà tó jẹ́ àwọn méjọ ẹ̀yà kán ní ìjọba tí wọn tó máa ṣe ètò ìlú wọn, kí ohun ní tí wọn tó fi ń ṣe ọrọ̀ ajé gẹ́gẹ́ bí àwọn nǹkan bíi epo ní o, góòlù ní o, gbogbo àwọn mílíọ̀nù sọ fi ń ṣọrọ̀ ajé wọn, kí region bíi Yorùbá as a nation kó jẹ́ pé àwọn la máa control nǹkan wa ṣùgbọ́n kó jẹ́ bíi true federalism whereby a máa ní autonomy lórí gbogbo àwọn èrò ajé wa ṣùgbọ́n àdéhùn máa wà pẹ̀lú ìjọba àpapọ̀ pé o iye báyìí o a máa fún ìjọba àpapọ̀ láti máa ṣe ìjọba àpapọ̀ bíi ètò ìnáwó central bank, ètò ààbò ìlú, àwọn sójà, àwọn navy, àwọn tójú òkè, owó lẹ́yìn tí a máa fi ṣètò ẹ̀ o, ètò àwọn òfin tó bá international law rí tó bá international law or international relations lọ gbogbo ẹ̀ tó yẹ pé pẹ̀lú owó tá a máa fi lélẹ́yìn láti máa ṣe ètò ìjọba àpapọ̀ ṣùgbọ́n àwa la máa control resource control gbogbo nǹkan tá a ní àwọn la máa control ẹ̀ fún àwa a lè máa fún ìjọba àpapọ̀ nípa tí a bá ṣe kí ni tá a bá jọ fọwọ́ sí pé nǹkan báyìí máa fún. ẹ ṣeun. so nǹkan tí ẹni túmọ̀ sí ni pé every region will develop at its own pace and there will be competition. so eléyìí tí bàbá Awólọ́wọ̀ ṣe ní ìdísínsì tó yẹ pé a rí ìdàgbàsókè tó lágbára gan nínú pé àwọn làṣìjọba ara wa a kọ́ Liberty Stadium, a kọ́ Cocoa House,
a ṣe ìwé ẹ̀kọ́ ọ̀fẹ́ ọ̀pọ̀lọpọ̀ tó yẹ pé àwọn bàbá wọn ò gbówó lọ́wọ́ tẹ́ pé ní oko ló ń gbé tí wọ́n jẹ tó bá àwọn lè kà lọ sí lóyìnbó tó gbé ìwé ẹ̀kọ́ ọ̀fẹ́ tí bàbá wọn lọ́wọ́ dálẹ̀ ìmí lọ lóyìnbó ìmí wọ́n di dókítà wọ́n di pòfẹ́sọ̀ so gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn òun là afẹ́yẹ̀wò pé táà bá lè dá dúró ẹjẹ́ àpadà tí ètò tí àwọn bàbá wọn lọ́wọ́ ẹlẹ́kùnjẹkùn kí oníkálukú máa ṣe ìjọba ara rẹ̀ ó máa ṣe ìjọba ara ẹ ṣeun adúpẹ́ ọ̀nà méjì tó pín sí nìyí. ẹ ṣeun ìtàn ìgbìyànjú àti sọ fún wa ni pé ọ̀nà méjì tí ẹgbẹ́ Afẹ́nifẹ́re tí wọ́n dúró sí nínú kí orílẹ̀-èdè Nàìjíríà kí oníkálukú mọ́ ọlọ́ọ̀lọ́ rẹ̀ kí ìran Yorùbá dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tàbí kí ìran Yorùbá kó sì wà láàrin orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n kí wọ́n máa dá ìjọba ara wọn ṣe